ìbára fún àwọn RMQK. Tọ́pìkì wa tòní náà dùn. Ẹ ṣeun. Kí ni wọ́n bá fáwọn ẹ̀dá pẹ̀lú àwọn pé orí àǹfààní àwọn míì. Ṣé rí kí ló fẹ́ fa ìmọ̀ràn? Ẹ rí i pé mo sọ kinní yẹn. Mo ní béèyàn bá gbé nǹkan dání, tẹ́ ẹ bá rí i pé àwọn èèyàn gbé nǹkan kan dání. Ẹ má máa fi taratara kọ̀ndẹ́mù gbogbo ẹ̀ tó tálè. Ẹ má kọ̀ndẹ́mù gbogbo ẹ̀ tó tálè. So mo fẹ́ràn gbogbo àwọn àfáà. Gbogbo àfáà dẹ̀ gbọ́dọ̀ dáàbò bo ojú ọ̀nà tó gbé dání. Ní ìgbọ́dọ̀ torí pé mo fẹ́ràn mùdírù mọ́líkà sínsìn kí n mọ nǹkan kan. Ní tí mo mọ yẹn àbí tí mo kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ kí n dànù. Ẹ wá dànù. Kò possible. Ṣé rí ní tí àwọn RMQK yẹn ní tí wọ́n gbé wá ìmọ̀ ni. Ṣé rí Súfì tó bá ya ọmọ àlè olórí ibú ní òtakò wọn. Ojú òtakò àwọn RMQK. Súfì tó bá forí gbálẹ̀. Súfì tó forí gbálẹ̀. Tó forí gbálẹ̀. Súfì tó fi ṣe bàbá rẹ̀ lẹ̀ tó jẹ́ pé oògùn ní gbó. Tó bá ń ṣiṣẹ́ gan, tó bá ń ṣiṣẹ́ dáadáa, ó mọ̀ pé a máa ń sálámọ̀ sáwọn ẹ̀mí. Súfì máa ń sálámọ̀ sáwọn ẹ̀mí. Ó wà ní Tìjàníyà. Ẹ lọ wo tírà dáadáa. Ẹ̀yin ọmọ àwọn àfà. Tẹ́ ẹ̀ mọ́ sí iná dandan. Iṣẹ́ tẹ́ gbé dání òye yín, tẹ́ bàbá yín òye yín. Tí nǹkan bá ti dé báyìí, ìmọ̀lẹ̀ yẹn fi yanjú ẹ̀, ọ̀rọ̀ yìí búkọ́. Ẹ gbé yẹ̀wò, ṣùgbọ́n ẹni tó mo ti sọ fún wa pé làákàrí tọ́lọ́ ń pín síta ní ìsìn. Pàápàá fún àwọn ọ̀dọ́ kò pọ̀. Ọlọ́kàn gẹ́lẹ́ ẹni. Wọ́n bá ti wá gbọ́rọ̀, wọn ò ní ìjọ́wò. Ẹ mọ́ kọ̀ǹdẹ́ẹ̀mù nǹkan tó tálè, ẹ wò kí ló dá ń bẹ̀, kí ni ò dá ń bẹ̀. N tí ò dá nínú tán gbé dání, màá sọ fún yín sìn. N tí ò dá nínú ẹ̀, mo fẹ́ kí olórí wọn kó kọ́sọ̀ àwọn ọmọ tán jáde síta. Yorùbá fẹ́ sọ pé Abdulkadir Abudu kò ń bí ó kọ. Inú tí àwọn ẹlẹ́tìrì yìí. Kò correct. Ẹ yọ kó ń bẹ̀. Ìjọ Abudu kò nínú àwọn orúkọ pé máa jáde kọjú mi, káwọn ní kọjú kò ní kó máa jẹ́. Gbogbo tá a bá gbé dání, tá a bá yọ Ọlọ́run kó ń bẹ̀, ó ti di èso ti tẹ́wọ́ gbà nù. Èso ti tẹ́wọ́ gbà nìyẹn láti fi ẹkú. Gbogbo agbára tí Ọlọ́run bá ti yọ kó ń bẹ̀. So ó kéré sìn tó dẹ̀ ni mo fi máa ń ṣàpèjúwe fún wa adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Yàtọ̀ sí tẹnu nínú ẹni tọ́lọ́run kẹ́ la wà nílùú yìí nínú aláàfáà àti ẹ̀ àti hùn ọmọ tó bá ya aṣa yóò kàbùkù ni. Yóò kàbùkù ni o. Ọmọ tó bá ya aṣa bá fẹ́ máa tẹ̀sán àkàmẹ́lẹ̀. Yóò kàbùkù ni. Ó fẹ́ fa aṣọ àbálàkà yá ọ̀gá náà yóò kọ̀ bá náà bùkù. Kí ló bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ yẹn lọ́mọ mú sí lòun lọ́bìnrin wò lọ́bìnrin lọ́wọ́ bàbá rẹ̀. Bàbá rẹ̀. Tó bá ní babaláyé bàbá rẹ̀ gbọ́dọ̀ mọ̀ mí. Ó gbọ́dọ̀ mà. 1986-87 mo fẹ́ ọmọ mú sí. Suweba àbúrò Àlàdé Arómirẹ́. Mo fẹ́ tó kó sínú ilé mi. Bẹ́ẹ̀ ni Suweba. Ọmọ mo sí gan. Yàtọ̀ fún ọmọ tí máa ń rántí ilé ní mo sí gan fúnra ọlọ́wọ́ mo sí. Ọmọ ọdún mélòó ni ó ní 1986? Ọdún mélòó ni wọ́n kọ́ fúnra ọmọ mo sí fásitì náà fà àtọ́lọ́wọ́ àwọn ti pínyà. Tọ́ ọba ti dáyé wọ́n sẹ̀ géwọ́ rẹ ni. Wọ́n sẹ̀ dáwọ̀ rẹ ni. Ọgbà ní kó rẹ̀ kó wọn lọ́wọ́ kí lọ́wọ́ kí làbúrò rẹ wá. Tá a lọ máa pèrè níwájú ọmọ apààyàn. Dá bá ń sọ ọmọ jẹ̀yí ọmọ sòdókò. Wàkúnà náà sà á ti dèyẹ́ ńgbà náà. Ńgbà náà ni mo fi ṣe advisor mo ṣe country club. Nígbà ayé àwọn bàbá mi kú dí. Bàbá Mary Bello. Àjọ máa ń pàdé lóde ni. You bloody fool. Yóò bá ipò bàbá ẹ̀. Ìwọ àti tani. Ìwọ ọmọ mo sí. Lọ́dún wo nígbà wo sígbà wo? Bàbá wa lọ́mọ Òṣogbo ní ọ́, mo fẹ́ mọ Òṣogbo. Ó bímọ 3 fún mi. Náà ọmọ tásí yàtọ̀ yẹjú. Bàbá lọ́mọ Ìbàdàn ní ọ́, mo fẹ́ ọmọ Ìbàdàn. Ó bímọ fún mi. Yes. Láfẹ́ sílẹ̀ ni. Ó ń gbọ́mọ̀. Ọgbọ́mọ̀. Bàbá lọ́mọ Ọ̀yọ́ ní ọ́, mo fẹ́ mọ Ọ̀yọ́. Bàbá lọ́mọ Bàríkà. Bàbá lọ́mọ Ológun ní ọ́ fọ́ ìfọ́, mo fẹ́ mọ bẹ̀. Táyé ọmọ náà dáa tó ti kọ́lé tó ra mọ́tò tí ń sáyé wọ́pù àyù. Ká sì dá dúró báwọn. Tá a bá tó ní ọba nílò ní ọ́. Àwọn ẹni wọn dá nǹkan mọ̀. Ó bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ ìmọ̀. Èmi dìnnà ẹ̀. Máa sọ òdodo. Ẹ má máa gbogbo agbára yóò wù kẹ́ ẹ mọ sọ́nkà ẹ̀. Àbí tẹ́ fẹ́ polongo. Ẹ má dìnnà ẹ̀ Ọlọ́run. Ẹ má yọ Ọlọ́run sẹ́yìn. Ìyẹn lèmi ò nígbà o. Ẹ̀mí ń bẹ lóòótọ́. Ìmọ̀ sí ni.
kódà máa ẹ̀ láti yín díẹ̀ tẹ́yìn náà fi mọ̀ ẹ̀mí wà gbogbo tí jẹ́ súnfí yányán àwọn tá a bá nídìí wọn à ń lo ẹ̀mí àfi ẹni tí tó bá ń lo ọkọ̀ bàbá rẹ̀ tí ò ṣiṣẹ́ bàbá rẹ̀ lókun tí ò ṣiṣẹ́ bàbá rẹ̀ lókun tó ṣe pé oògùn jíjó ní fi ń gbéra irú wọn ojú wọn sùn lọ́wọ́ oyún lọ́tọ̀ làbá ní rẹ̀ dáadáa tó bá ní ní tí wọ́n bá ń ṣe tó bá kù díẹ̀ káàtó òun ni ẹ kọ̀ndẹ́mù ẹ má kọ̀ndẹ́mù ẹ̀mí àti àwọn ọ̀rọ̀ tó bá ń sọ tí ò da òun ni ẹ kọ̀ndẹ́mù. àti wọn bá ń ṣe tó kù díẹ̀ káàtó ní ẹ kọ̀ndẹ́mù. oyún lọ́tọ̀ làbá nírè ẹ má gbọ́ nínú oyún lọ́tọ̀ làbá ní kèfíyàtù sàlámù kàkàtà sàlámù sí lọ́yẹ́yá. kèfíyàtù sàlámù ọ̀gọ́dọ̀ fọlọ́ọ̀hún ti rọ́kù. bí sẹ́ẹ̀bù káàdì ṣe máa ń sálámà sí àwọn ẹ̀mí kọ̀rọ̀. àwọn ẹ̀mí kọ̀rọ̀ ni wọ́n ń ṣe àdúrà fún pé kọ́nà mú fọ ẹ̀mí wọn mọ́. tó gẹ́gẹ́ bá ṣe kọ́ ó wà ní búníà tíra búníà yẹn náà ń bẹ lọ́ọ̀mí mo máa ń kà fún yín dáadáa ẹ máa wá gbọ́ yá. Assalamu alaikum ya rijal al-ghaib. ẹ̀yin ọkùnrin ẹ̀yin alágbára tẹ wà nípamọ́ tẹnìkan ò rí àwọn ẹ̀mí nù assalamu alaikum. tàbí kàtùkàdìrí àni mo ń kà fún yín. ẹ lọ wò ó yá. Assalamu alaikum ya ayyuhal arwahul muqaddasa. Assalamu alaikum àlàáfíà fún ẹ̀yin ẹ̀mí mímọ́ àbí kí níjà ìwà òmùkádà sátẹ̀ mo ní nǹkan wà ẹ̀mí mímọ́ assalamu alaikum ìwọ kàdìrí àkàwá jáde wá ní kíní kan ọ ìsara wọn ọkàn dẹ́mu nǹkan bá ń ṣe tí ò dáa ni. tí ò dáa tí wọ́n bá ń ṣe ọkọ̀ rẹ̀ sàn pé yóò dáa o. bọ́ bá ti jẹ́ kàdìrí à ẹlẹ́mìí ni ọ́. ẹlẹ́mìí ni ọ́. bọ́ bá ti jẹ́ tìjàníà ẹlẹ́mìí ni ọ́. ẹlẹ́mìí ni ọ́. àfi tọ́ bá kàn jẹ lórúkọ tọ́ ọ̀ ṣe. tọ́ ọmọ bá kiri ẹ lókun. ṣẹ́gun ògùn lọ fi ń tẹ lábẹ́nu. jẹ̀sùn báyìí lọ ń fa ń ta àyájọ́ lọ ń pè. irú yín náà wà ó yá. ẹ máa gbọ́ yánúkọ̀bá. yánújàbá. ẹ dákun tani jẹ́ nukọ̀bá tani jẹ́ nujàbá tani jẹ́ nukàbá. àwọn ẹ̀mí ni nso yá àwòdáàdà lè àrídà. yá àwòdáàdà lè àrídì. ẹ̀yin èèkàn tó fi ń kan ilẹ̀ ẹ̀yin ni èèkàn ilẹ̀. àwòdáàdùn àwòdáàdùn ní àwòdáàdùn. òǹkà èèkàn mẹ́rin tó di ilé ayé mú tó digun mẹ́rin ilẹ̀ mú mo pè yín. yá ìmọ̀ mẹ́rin. ẹ̀yin ọ̀gá méjì. yá kútùbù. ẹ̀yin ìyá ọlọ. yá fọ́ọ̀dù. yà fálidù ẹ̀yin tẹ́ dá dúró ní wóró kan ọlọ́run níjẹ́ báwọn. yá òmìnirẹ́hù. ẹ̀yin olùfọkànbalẹ̀ jẹ́ bí tẹ́ bá ti fọkàn sí ọ̀dọ̀ yín. àdìsúni ìgbẹ́rùsẹ̀tì. ẹ ràn mí lọ́wọ́ pẹ̀lú agbára ìrànlọ́wọ́ tí ń bẹ lọ́wọ́ yín ẹ kún mi lọ́wọ́ pẹ̀lú ìkún lọ́wọ́ tí ń bẹ lọ́wọ́ yín. wàmúrúni ìbìnàdọ̀ọ́sì. ẹ ṣíjú owó ojú yín ẹ ṣí wò mí ẹ bá ti ṣíjú wò yàn ọlọ́run ti wò yàn náà nù. wàmúrúni. ẹ ṣàánú mi. wàásìmù màwádì. ẹ jẹ́ kí èròǹgbà mi ó bá ṣe mùsẹ̀. wànàkùfúdì. àti èròǹgbà mi èrò ọkàn mi. wàkúmù alámọ̀dọ́ ìyàwádìí. ẹ dúró láti bí àwọn bùkátà mi. ìdàgbà bí jìnnà Muhammad sallallahu alaihi wa sallam. nígbà tí n bá ti ń perí ànábì. àánú ìmọ̀ràn tó fún yín ẹ má yọ̀tọ̀ ànábì kú ń bẹ ẹ má yọ̀tọ̀ ọlọ́run kú ń bẹ ànábì ju ẹ̀mí lọ. ó tu ẹ̀mí lọ. òun ló lórí ẹ̀mí. tó ṣe é nìsín ànábì ló lórí ẹ̀mí. gbogbo tẹ́ bá fẹ́ ṣe ẹ̀yin lọ́hùn ẹ sàṣàlátù ẹ̀mí tí wọ́n bá yàn fún ẹ pè wọ́n kò sábúrú ń bẹ ẹni bá láburú wà ń bẹ tẹ́rí àwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n ní àwọn gbé ṣẹ̀rí àdáni ṣẹ̀rí àtẹ́gbé dání ẹ̀ ṣẹ̀rí owó technologies ayé ti advance kọjá òṣì. ayé ti advance kọjá òṣì. ayé ti advance òṣì lẹ́ńṣe. àtàrí àjàlọ̀kú ni tó wà lẹ̀ kì í ṣe tajà kì í ṣe tọrọ ọ̀rọ̀ ọmọdé. kì í ṣe ọmọdé. agbẹnugbo òṣì kankan ló máa ń gbé yẹ̀yẹ́ bàbá rẹ̀. bí bàbá rẹ̀ bá ti kú yóò mọ yẹ̀yẹ́. yóò mọ yẹ̀yẹ́. bí bá ń bẹ láyé yóò tún mọ yẹ̀yẹ́. yóò mọ yàgbé ara. so àwọn nǹkan yẹn ẹ bá mi wo làwọn mú akíbátù súrátù olówà tí ò bá tó yẹ súrátù rádù ọlọ́run náà fi ń rinlẹ̀ pé ẹ̀mí wà ọlọ́run tó dá ẹ̀mí ló sọ pé wà àkídà àwa mùsùlùmí mẹ́rin ló gbọ́dọ̀ jẹ́ a gbà pé ànábì wí àwọn sọ̀hábà wí ó di méjì abẹ́gbọ́ wọn lára sùlù lẹ́yìn náà ká mú tàwọn sàábé kú mẹ́ kápẹ́ tán tí ọlọ́run bá sọ ọlọ́run wí ànábì wí ó di méjì lẹ́yìn náà àwọn àfà tó ti ń sìn ìdìmọ̀ ìlú làmẹ́ nínú wọn náà ni àwọn àyèmọ́tò làhálìbà tó ti ń sìn àfà ni wọ́n wọ ìsà nábì àyẹ̀wò kíná wí kíná mú wa so màmálà ó yàtọ̀ sí ẹ̀sìn kí là ń ṣe wọn látara tá à ń ṣe a lè ṣe mistake ká correct ara wa pé abala bí o mistake wà ń bẹ̀ o kò tí ì pọ̀ jù débi pé social media yóò wá sọ ilé ayé di yẹ̀yẹ́ àfà ni mí náà mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run
mi ò kí ó ní mọ́ríkàsì mo fẹ́ràn wọn dáadáa mo dẹ̀ láìkí mùdírù mọ́ríkàsì mi ò kí ó bẹ̀. mi ì lè torí pé mo nífẹ̀ẹ́ mùdírù mọ́ríkàsì kí n dá tọwọ́ mi nù àwọn nǹkan tó bá jọ parapọ̀ láàjọ máa rán. mi ì lè torí pé mo jẹ́ àdàbí àbí mo jẹ́ sùmùrà kí n da àkíkọ̀ tó wà lọ́wọ́ mi kí n dánù. káàdùkú ló gbọ́dọ̀ ní tó mú dání tó dì mú. ṣùgbọ́n kíní kan ní máa ń ṣẹlẹ̀ láyé sẹ́ni tó fa wàhálà àwọn RMQK yẹn wọ́n ti rí i pé wọ́n ń rí nǹkan jẹ. àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ afáàfin tó wọ́n rí nǹkan jẹ. wọ́n sì rí i pé ń dáa fún wọn. wọ́n ń dáa fún wa ọ̀rọ̀ tutù. ní fàwálà náà nù. ní fàwálà nù. ní fàwálà nù ayé òsì fẹ́ yóò jẹun. ayé òsì fẹ́ yóò jẹun. ayé òfẹ́ kọ́rọ̀ àkórí ẹni. lẹ́yìn náà fi wá máa dọ́gbọ́n sí ẹ máa pe àwọn ọmọ yín kí ọ̀rọ̀ tó máa sọ jáde síta ọ̀rọ̀ tí ó máa tako Ọlọ́run tí ó máa tako ànábì wọ́n ń pe kíní ẹni jásíbù tí bá ti ń gbé ẹnu bá ti ń gbé yìí àwọn ọ̀rọ̀ tó tako àkídà tí nǹkan bá ti mọ níwọ̀n àwọn èèyàn máa gbàmú ta ni wọ́n yìí tako ṣé wọ́n yìí tako mùdírù mọ́ríkàsì ọ̀tá ẹni tó jẹ́ ọ̀tá jù nípa àwọn alákìdá yìí mùdírù mọ́ríkàsì ntí kálukú bá gbé dání kó dìfẹ́ǹdì ẹ̀ tó ti yẹ ẹni bá wá já ọmọ ta kéèyàn wá ẹni tó bá dédé sáìsì ẹ̀ kéèyàn fi tìlọ́rùn. nígbà tí social media ò bá sinmi kálukú kọ̀wé ẹ̀mẹ̀ bọ́sọ̀. tí a bá mi tètè yóò blood fò. ẹ wo Suratul Ra'd yìí Quran chapter kí ni fásitì kí ni. Quran 13 verse 11. Quran 13 verse 11. 13 verse 11. Bismillahir Rahmanir Rahim. Ọlọ́ni làwọn mú àkìbátù. Lahu mu'aqibatun min bayni yadayhi. min bayni yadayhi wa min khalfihi yahfazunahu min amrillah. Ẹ máa gbọ́ làwú yẹn ó ń tọ́ka sí ọmọ ènìyàn ìwọ ní èmi ní tó ti ń sìn. Làwọn mú àkìbátù màlẹ́kà tó kángun sí ọ. Ìwọ ó ní àwọn áńgẹ́lì tiẹ̀ níbẹ̀ ni àdé èyí tó wà wájú tí ń bá ọ pa iwájú mọ́ èyí tó wà lẹ́yìn ó wà lẹ́yìn tí ń dáàbò bò ẹ́ lẹ́yìn tó wájú. wa min khalfihi yahfazunahu min amrillah. ẹ ti gbọ́ tí ń sọ ẹ tí ń dáàbò bò ẹ́ nínú àṣẹ Ọlọ́run bọ́lọ̀ bá ń dáàbò bò ẹ́ ó yọ ọwọ́ àmàlẹ́kà lẹ̀ Ọlọ́run dáàbò bò wá lóòótọ́ àwọn kan ló ràn tó bá ti wá fi orúkọ àwọn kan tó bá ti fún wa orúkọ àwọn tí mo rántí rè àwọn kan wà tán kọ tán mọ̀ tó bá pé yá alágbájá yá tẹ̀mẹ̀dò kò sábúrú bẹ̀ nígbà tán fi mọ̀ ẹ́ olóòtú ọ̀gbọ́ tó bá ti bí amúrì láàyè bá ti wà bẹ̀ ọ̀ ṣẹbọ. wọ́n gbọ́ bọ̀ wọ́n máa sọ pẹ̀lú àti Ọlọ́run. Inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Ọlọ́run ní yìí tí ń ṣe fẹ̀dá padà àbí tó tọ̀ bá yí padà. Ẹ̀mí tí mo ń pè tí mo mọ̀ dájú tí mo ń pè pẹ̀lú àti Ọlọ́run ọwọ́ á ní kí n mọ̀ pé mọ́ kí tèmi ó bàjẹ́ àti ẹni ó bàjẹ́ orí ẹni ò dáa. Inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Kálukú ló mọ nǹkan tí ń ṣe. Tọ́lọ̀ fi ń ṣàánú ẹ̀. Nítorí bá ń ṣe tọ́lọ̀ fi ń ṣàánú ẹ̀ múra sí. Tí nǹkan bá fẹ́ ṣe ọ́ ní ṣe mọ́ náà ni. Ọ̀gbẹ̀júlẹ̀ náà ni. Ọwọ́ bá ọ nù. Ìṣòwájú ọdẹ. Wa idha arada Allahu bi qawmin su'an fala maradda lahu wa ma lahum min dunihi min wali. Ẹni tọ́lọ̀ bá gbèrò pé oore ni ẹ dákun sókè kílẹ̀ dáadáa. Tọ́lọ̀ bá mọ̀ sóore fún ẹnìkan ò lè dá padà. Ṣùgbọ́n wọn tí wọ́n bá ti confuse ẹ tọ́ bá ti sẹ́rí ẹ tọ́ bá ti sẹ́rí tí ẹ bá ọ nù. Ẹ tó confuse ẹ gbàgbé ẹ. Jawahirul Islami ó dúró lọ́tọ̀. Tí nǹkan ògùn kákírun kágbàwé káyọ̀ àwọn ìtò ìbálòpọ̀ kò sí àkókò rẹ̀ kò lẹ́sí tó lè yí padà. Suratul Jinn wà ní Kùránì. Káyọ̀ sọ̀rọ̀ fún Nàìjíríà lọ́fà lómìnà ìdí ni. Suratul Anbiya ìyẹn wà. Nígbà tá a darí àwọn àlìjànnú sọ́dọ̀ rẹ̀, ẹ sábẹ́ náà ní Kùránì déédéé ni. Kúlì wíyà ìláyà. Ọlọ́ni wà nábì sọ pé wọ́n ránṣẹ́ sí mi. Àwọn ìjọ àlìjànnú wọ́n gbọ́ Kùránì tí mò ń kà.
قالوا إنا سمعنا قرآنا عجبا. wọ́n láwọn gbọ́ Kùránì tó jẹ́ ìmọ̀ tó ti ń sìn tó àdìjànú tó ń sọ wọ́n ní wàhálà mí náà mùsùlùmí náà wọ́n mìíràn káàsì tó náà mùsùlùmí wà nú àwọn alábòsí wà nú àwọn ẹlẹ́bọ wà nú àwọn alágàbẹ̀gẹ̀ wà nú àwọn ní ìlọ́bẹ̀wò. ọkọ̀ àti Kùránì rẹ̀. ìmọ̀ ṣe mí láàánú tó wọ̀ lọ́hùn ṣe dálẹ́bì ni kí wọ́n á ló dé tọ́ wá ń dín ọpọlọ kù tọ́ wá ń dín làkàrí kù lórí àwọn ọ̀dọ́ lórí wọn wá ń kú. èmi ò gbẹnu gbọ̀nsẹ̀ kẹjá wìrìjàwìrì kò sí kankan lọ́pọlọ ẹ̀. empty jacket. ọmọ ṣe o. وإذا أراد الله بقوم سوءا bí aburú bá ṣe yàn ẹnìkan ò lè dàgbàrà tó lò ní òṣèré fún rẹ. وما لهم من دونه من والي ọgbọ bọ. وما لهم من دونه من ẹ máa gbọ́ àwọn nǹkan tí ò yé wọn nìyẹn ẹja wo sẹ́ni wọ́n ń pe fáwù alhuruf nínú àwọn àràfí àṣírí rẹ̀ àní sọ gbangba nínú àwọn nǹkan tí ẹni tó bá lẹ́kọ̀ọ́ àwọn tá a fún láṣírí yẹn ayé wọn dáa nínú ọmọ kéwù wa náà tó farabalẹ̀ tán kéwù ẹni tí ò mọ kéwù kò lè rí nǹkan kan gbàǹbí yóò máa rí tiẹ̀ ṣe yóò máa rí ayé ẹ̀ ṣe ẹni tó bá dá mọ̀ fáwù yẹn alhurufu nínú àwọn agbára ni fáwọn yẹn ní ọmọ tó mọ fálídù ọba àṣọ àsìmáwò sèrè bá níyà wọn tó pè ní àsìmáwò sèrè yà níyà ìkànnì méjèèjì torí èdè Síríà ó jẹ́dè kan tó èdè tipẹ́ tó yóò máa jẹ́ láhátà àti ìlú ó ní àsìmáwò yẹn láhátà àti ìlú yẹn màlẹ́kà kan náà ni nínú agbára tí ń sin àràfin ni tí ń sin àràfin fálídù ọjọ́ rẹ̀ ọ̀nà ni yóò máa hajj ọjọ́ halaj ọjọ́ sunday ó di méjì ó di mẹ́ta kọ́hùn lẹ́yìn ẹ̀ àbáwálé tí ó sùn ni lẹ́yìn ẹ̀ ó wá ku ìràwọ̀ tí ń darí ẹ̀ àlèdáríyù àbíkákà àdáàrí sàmùsùn ní tí ń jọba rẹ̀ planeti tí ń jọba rẹ̀ ó ní sàn lọ́jọ́ sunday ìràwọ̀ tí ẹ̀ rí pé ìmọ̀ ní kíní yìí kò sí nǹkan kan lórí rẹ̀ lọ fi ń jiyàn. Fálákì rẹ̀ òun ni Sámúsù nínú àwọn ìràwọ̀ tí ó rọ kiri ká tàlásímù tálísámù rẹ̀ star ni tó yọ fún Sunday lẹ́yìn ẹ̀ tó wá kú àwálò àrídìyà àwọn alátìlẹyìn tilẹ̀ representative wọn nílẹ̀ lẹ̀ yóò máa jẹ́ mọ́síáfù lẹ́yìn ẹ̀ màlẹ́kà tí ń bẹ lókè yóò máa jẹ́ rọ́ọ̀kọ̀yà ìlú nígbà míì a máa jẹ́ ráọ̀fàyà ìlú ráọ̀fàyà ìlú yóò máa jẹ́ báwọn tó títí méje wá ni kí n kà á fún yín ẹ má jẹ́ n kà á fún wọn ẹyọ kan náà tó kó wá sí tẹ́ ẹ lè wí kẹ́ ẹ pa mí pẹlẹbẹ èmi ò dúró lórí tí n bá wà ní o gbogbo tí ó bá dà gbogbo tí ó bá gbà. ìwọ́n tó ti fẹ́ jiyàn láyé tí mo ń wò yìí tí ì dáyé tá a ti ní owó tá a rí owó tá a ti ń lo owó tá a ti ń lo ọlá ẹni tí ọpọlọ rẹ̀ bá kú nínú yín ló mọ̀ pé wọ́n bínú ẹnìkan tá ló bínú ẹni tẹ́lẹ̀ ń bínú gan mi rí kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ tàwa. ọ̀dọ̀ yìí ló ti jẹ́ nǹkan nínú yàrá tẹ́jọ́ wa. nígbà tẹ́ ẹ̀ jáde tẹ́ ẹ bá ṣèṣì jálu àárín wa ẹ mọ̀ pé ẹni tá a bínú lẹ́kọ̀ọ́ yìí ò sí. mi sọ fún yín ẹ kọ́wọ́ ọmọ yín bọ́ sọ ó yẹ kó gbé ó tì yín èèyàn sọ̀rọ̀ ẹjọ́ àwọn èèyàn ṣe jẹ́ alábòsí báyìí ẹjọ́ ọmọ múmìnì ọ̀kín ṣé kó kú ni ara níyàn ó wá ké ó ké rora. lọ́sọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nínú yé orí kankan ṣe sí. ibẹ̀ láti lẹ́nìkan tó gbé síta ajá náà sì sọnù ká dáa fún yín. ẹni kú rí. ẹ̀ka ni tó bá lóko pé àti mọ́sàbí àdúrì. aládìní ẹ̀ka pẹ̀ sàánù mi ẹ̀ sí àánú rẹ̀ sí wà lórí kóòtù sàánù ẹ̀ wá dáná sí sọnù. ẹ wá tó ajá náà sì sọnù. ẹnìkan dájọ́ kú fún mo fọkọ̀ bọ̀ láti rí pé yóò kú bàbá yìí
nítorí kókó lọ́dọ̀ rẹ̀ Kókó lọ́dọ̀ ẹ̀. ṣé ìtàn lẹ́nu Ṣé ìkan ìwá nìyẹn? ẹ wá ní ọmọ sọ̀rọ̀ Wọ́n á bọ́ ní social media bẹ̀rẹ̀ sí ní kébọ̀ lájà sì sọnù. wọ́n yìí fi nǹkan rẹ̀ ròyìn yín láyé àfi ó ní kúkú tì lọ́wọ́ ó ní ìlàkí lọ́wọ́ á ní kẹ́ yí padà Wọ́n ní òsìrá ní ránkì bẹ lọ́wọ́ rẹ̀. Yámúláyà ọ̀bẹ mi nira lásán. Àwọn onímọ̀dá yìí náà. ẹ̀ ń tọrọ bára kiri náà ni bẹ́ẹ̀ rí àwọn mínísítà bẹ́ẹ̀ rí àwọn kìnìkan ẹ̀ jẹun Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀jẹ̀ wọn. ẹ lọ òde jẹyẹ lọ Àdá. òde ni bẹ́ẹ̀ lọ òde kò tó ń jẹ Ó ní sára sọ. ẹ wá ń pera ilé èèyàn wájú wúwa á dáa fún gbogbo yín Yóò fi láti fò. àfi tẹ bá yí padà a ní ẹ má dé èèyàn má dẹ̀ mọ́ Ẹ má dé èèyàn lọ́dẹ̀ máa. Ẹ jẹ́ àti freedom. everybody ní freedom Ẹ̀sìn á. ẹ má dé èèyàn má dẹ̀ mọ́ Kò dáa. ẹ má jẹ́ kí wọ́n fi aburú ròyìn yín mọ́ Kò dáa. ẹ má jẹ́ kí wọ́n fi ìlàkí ròyìn yín mọ́ Kò dáa. ẹni bá gbà yàn sílẹ̀ tó tú yàn lẹ̀ ẹ jẹ́ á kí Láti onígbà wọn, wọ́n ṣe sàdákàtà rẹ̀. Wọ́n ṣe sàdákàtà rẹ̀. Òkú sì ní tọ̀hún. tábà wá rí nǹkan tó kù díẹ̀ káàtó lọ́wọ́ rẹ̀ ká ṣe kọ́lẹ́sàn fún A sì correction ni. tí ò bá wá gbà tó bá ní agbẹnusọ àtúnbẹ̀rẹ̀ ìjà náà nù. Abẹ̀rẹ̀ ìjà náà. A sì correction ni àti condemnation. ní sọ condemnation Correction la ṣe. ẹ mú nǹkan báyìí ẹ yọ kú ẹ fi nǹkan báyìí kú tí ò bá wá gbà èèyàn ń fi nǹkan nìyàn lára ọ̀rọ̀ tẹ́ bá ti gbọ́ ní social media kú ní mẹ́jọ Ẹ kúrò ní jáde kíkọ́ láì gbọ́ wá lọ́wọ́ tó sáré ìyàwó sí láti kọ́ ìgbàdà wọ́n di àmà. ọ̀rọ̀ nmk wá ṣẹlẹ̀ ìwé ẹni tó wá jáde ẹni ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ ṣeré pé láàyè ẹ má ṣẹbọ Ẹ tó ní kíkọ́ àti kíkọ́ láti wá. ẹ tẹ ẹ kẹsàn wá sí fún Ìwọ́n tó yẹ kí wọ́n ṣe wá sí fún. ó yẹ kó panu ẹ mọ kó máa lò ní jẹ́jẹ́ kó máa lọ kó máa bọ̀ ṣíọ Lórí tí òjò rẹ̀ tó ló fẹ́ yóò yẹ. yóò ra dákẹ́ jẹ́jẹ́ Ọ̀rọ̀ adájẹ́, wọ́n máa ń gbọ́ fún àwọn àsopọ̀ síta ọdún ọmọdé ikú. tá a bá bá yín kẹsẹ̀ bọ́ ẹ sùn ẹkún náà pé àwa tiwa kò sí nǹkan kan tẹ́lẹ̀ bàjẹ́ náà wọ́n gbà tẹ́lẹ̀ nípàdé wa lóde ẹ̀yin náà ní ẹni problem Wọ́n yọ kanú sí. àwa yìí lọ́gà ló sí Ilé ìjẹ kanú sí ọ̀s. ẹ̀yin ló máa dùn Èyí ló máa dùn. ẹ̀rọ kọ́ wa máa ń bọ́sọ jẹ́jẹ́ kẹ́ Ẹni ilé ìbàjẹ́ ara wa, ilé lóyún. mọ́ sùn sí rádà rádà Wọ́n máa sì pọ̀ lórí ilé ìbàjẹ́ náà. ọ̀gbọ̀n Ìyá ọmọ ọmọ yìí bọ́ sọ. ìyẹn lábalábẹ̀ yẹn wọ́n lọ sàmẹ́ lọ yí padà Ẹyin padà ẹ jẹ́. ló ṣe jẹ́ nìyẹn káwá bọ́ síbi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí n bá láyè lọ́la ó sì jọ́tún la mo fẹ́ kọ́ àwọn èèyàn ní àwọn kẹ́lẹ̀ mọ̀ pé iṣẹ́ àfà kò jẹ́ mọ́ kẹ́ máa lóògùn kò sì kiri òsì tẹ́lẹ̀ tí yẹn Ìyá máa. táwọn ọ̀dọ́ ń kú táwọn lo oògùn burúkú Ògùn burúkú tí ẹ̀dọ́ gbàdé tí kì í lè ní problem. Iṣẹ́ àpò ìjọ máa. kò jọ mọ́. Òjò máa pa. Àpò onídìí kọ́ máa gbé àdó káàkiri. Àpò onídìí ẹ̀ bàtà rẹ̀. èèyàn wá sọ́dọ̀ yín ó complain ó ní kórìíra nǹkan ń bọ́mọ lọ́wọ́ wọ́n wá sọ́dọ̀ àfà nítorí ẹ̀ka àfà ò ṣe a máa kọ́ ní class lọ́nà àbọ̀tọ̀la lọ́nà bá fàyè lẹ̀ so bẹ́ẹ̀ ti ṣe a lè ṣe sàrà fún gbogbo yín so tẹ́ǹkì ní ṣe àfà nù èyí yóò máa rí kò sọ́gbọ́n ẹni tí bá ti ń jẹ́ èèyàn yóò máa ṣàìsàn yóò máa rí nira ẹ gbọ́dọ̀ lè rí ìtúsílẹ̀ nínú ẹ̀sìn yín tẹ́ ẹ bá ti ń yọ kúrò orí yín ò pé nù. Àìpé orí ní ó lè mú ìmọ̀ ayọ̀ ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀sìn yín. bẹ́ẹ̀ ni Àìpé orí ni. àìpé orí ni so kọ́lọ̀ sànù wa káwá lọ síbi ọ̀rọ̀ iléyá Làádìá. ẹ close ìyẹn náà kí wọ́n tó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀.